Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ni tẹ́ bá tí ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́, mo súre fún gbogbo wa tí à ń wo fídíò yìí pé wọ́n ní bójúmọ́ bá mọ́, agbé máa yalé aró, àlùkò máa yalé oṣù, lékèlèké á lọ kẹfun níbi tí kò ti ní tẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí, ẹ ní pọ́n láṣọ bí àparò. Níbi tí orí wa ti gbé sunwọ̀n níbi tá a wà yìí lọ, ẹsẹ̀ wa má ṣàláì sìn wá débẹ̀ ibi ire. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo tọrọ fún gbogbo wa nìyẹn. Kí la fẹ́ sọ̀rọ̀ nípa lórí ẹ̀ lénìí? Pàtàkì ẹbí ní ilẹ̀ Yorùbá. Pàtàkì ẹbí ní ilẹ̀ Yorùbá, importance of family. Ìpele 5 ni màá ṣàlàyé ọ̀rọ̀ yẹn sí. Àkọ́kọ́, ta ni bàbá àti ìyá nínú ẹbí? Ta ni bàbá àti ìyá nínú ẹbí? Ta ni olórí ẹbí? Ta ni aṣíwájú? Ta ni alákòóso nínú ẹbí? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nípele. Ó dà pé ìtumọ̀ nǹkan tí ò lè fúnyàn, ó máa jẹyọ díẹ̀ nínú program yìí tí à ń pè ní pàtàkì ẹbí ní ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n o, olóye o, a fẹ́ kán ságbami ọ̀rọ̀. Ẹni tó bá lọ́gbọ́n ni kó ká lọ, ẹni tí ò lọ́gbọ́n kó má tẹ̀lé mi. Ta ni bàbá? Ta ni ìyá nínú ẹbí? Àkọ́kọ́ ni pé àti ọkùnrin àti obìnrin, takọ-tabo la dá ilé ayé. Bí ò sí akọ, kò sí abo. Bí ò sí abo, kò sí akọ. Báwo ni èèyàn méjì tí wọ́n bí ní ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀, tí wọ́n bí ní ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀, tí wọ́n fẹ́ máa gbé pọ̀ ní ìbágbé tó jẹ́ pé ó dìgbà tí ọlọ́jọ́ bá dé, tí ikú bá yà yín méjèèjì, ẹ dẹ̀ fẹ́ máa gbé ní ìbágbépọ̀ gẹ́gẹ́ bí ọkọ-láya. Tí ẹ bá rí nínú ẹbí, ní ìgbà míì, ẹ máa rí pé ìyàwó ló ń ṣèṣe ọkọ, ọkọ ló ń ṣèṣe ìyàwó. Bẹ́ẹ̀ ni nínú ẹbí lọ́ fi sọ pé adití obìnrin ló lè fẹ́ afọ́jú ọkùnrin. Ṣé understand? Adití obìnrin, òun ló lè fẹ́ afọ́jú ọkùnrin nínú ìgbéyàwó. Nǹkan tí ò lè fúnyàn. Ní ìgbà tí o fẹ́ gbé obìnrin sílé, o fẹ́ fẹ́ ìyàwó sílé gẹ́gẹ́ bí aya, wọn ò bí yín lékan náà, wọn ò tọ́ yín lékan náà, o dẹ̀ fẹ́ fẹ́ ẹ. Nínú orin kan, wọ́n ní pé ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ran ṣùgbọ́n ẹ mọ́. Òun gan ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi. Bó fẹ́ mi nìkan níbo lo fi ṣùgbọ́n mi sí? Bó fẹ́ lómìíràn, ó lè tún ju tèmi gan lọ. Bẹ́ẹ̀ ni, tó bá máa fẹ́ ọkọ, tó bá máa fẹ́ aya, o gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ ni. Ló fi jẹ́ pé o need láti mọ irú èèyàn tó fẹ́ gbé sílé gẹ́gẹ́ bí aya kó tó fẹ́ níṣu lọ́kà. Ìwọ náà, ẹni tó fẹ́ bá gbélé gẹ́gẹ́ bí ọkọ, o need láti mọ̀ kó tó fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. Ló fi jẹ́ pé Yorùbá sọ pé ẹbí ọkọ, ẹbí aya nìyàn ń fẹ́, kò kí ń ṣe aya. Ẹbí ọkọ dẹ̀ nìyàn ń fẹ́, kò kí ń ṣe ọkọ. Ta wá ni à ń pè ní bàbá, tá à ń pè ní olórí nínú ẹbí, nínú ìgbéyàwó? Ọlọ́gbọ́n o, olóye o, ìwọ tí o fẹ́ tukọ̀, ìwọ tí o ní ọkọ̀ tó fẹ́ tukọ̀, o need láti ní ọgbọ́n àti òye. Ṣé o ní ọgbọ́n ìbálòpọ̀? Ṣé o ní ọgbọ́n ìbágbé? Ṣé o ní àgbékalẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó kọ̀rọ̀ sọ̀rọ̀ kí wọ́n tí ẹni tó bá mọ̀ ọ́n gbọ́? Ní ìgbà tí o fẹ́ gbé obìnrin sílé gẹ́gẹ́ bí aya, ìwọ gangan ṣé o ní ẹ̀kọ́ tó yè koro láti ọ̀dọ̀ àwọn òbí tó bí ẹ? Ṣé o mọ irú ìdílé tí obìnrin tó fẹ́ fẹ́ tó ti wá? Ìyẹn ti ọ̀rọ̀ obìnrin. Láàárín èmi àti ẹ jẹ́ n lé sí yín léṣẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin. Tí mo fi sọ pé nǹkan tí ò lè fúnyàn. Tí o bá wò ó pé ò ń bá obìnrin ẹ jọ ń ṣe ọ̀rẹ́ ìdákọ́ńkọ́, ẹ jọ ń múra yín lọ́rẹ̀ẹ́, o wá wò ó pé ó ti tó tán, o lè gbé obìnrin sílé. O máa rí pé tí o ò bá tí wà mentally stable and financially stable, má go into marriage. Má lọ síbi nǹkan tó ń pè ní
ẹbí, ipò fẹ́ so ẹbí pọ̀. Ìwọ tí o bá máa so ẹbí pọ̀, o ní láti jẹ́ ẹni tó ní ìfẹ́, o ní láti jẹ́ ẹni tó ní àgbékalẹ̀ ọ̀rọ̀, o ní láti ní ọgbọ́n àti òye tó lè fi to ilé ẹ. Tí ẹ bá wo inú ẹbí mi, nǹkan tí ẹbí mi fi dàrú nísìnyí àfọwọ́fà ni. Ìwọ tí ò ní ọgbọ́n, tí ò ní òye tó fẹ́ so ẹbí pọ̀. Torí ẹ̀ ló jẹ́ pé pàtàkì bàbá àti ìyá nínú ẹbí kì í ṣe ipa kékeré rárá. Kò kí ń ṣe ipa kékeré rárá. Nítorí náà wàá máa wò pé o fẹ́ obìnrin sílé, ìwọ náà fẹ́ ní ọkùnrin sílé gẹ́gẹ́ bí ẹ̀yin méjèèjì ṣe fẹ́ra yín gẹ́gẹ́ bí ìyá. Ẹ dẹ̀ fẹ́ máa bí ọmọ. Ẹ dẹ̀ fẹ́ fún ọmọ yín ní ẹ̀kọ́ tí ó yè kooro. Ẹ dẹ̀ pera yín ní ọmọ kútú òjíire. Ìwọ fúnra ẹ, ṣé o ní àsìkò àbí o ní chance láti gba ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tó bí ẹ? Yorùbá ní pé ojú mẹ́rin ló ń bímọ, ìgbà ojú ló ń tọ́. Ayé àtijọ́ ni, kì í ṣe ayé ìsìn. Bámi náà ọmọ mi ò dénú ọlọ́mọ. Tí o bá lọ na ọmọ ọlọ́mọ báyìí, o máa bẹ̀rẹ̀ lẹ́gbẹ́ ẹ̀wọ̀n, òfin máa bẹ́ ẹ fà. Ojú mẹ́rin ló ń bímọ, ìgbà ojú ló ń tọ́. Lé sí mi, lé sí ẹ. Wọ́n ní pé ijó tí èèyàn bá máa jó tó bá máa yẹ èèyàn, ilé ẹni èèyàn ti kọ́kọ́ ń jó. Ní ìgbà tí àwọn ará ilé ò bá ti ní ìgbàgbọ́ lórí ẹ, wọn fẹ́ lò ń dárin. Tó bá dárin náà tán, ta ló máa bẹ́ẹ̀ gbé? Tí o bá dá orin náà tán, ta ló máa bẹ́ẹ̀ gbé? O ò mọ̀. Yorùbá náà ló tún sọ pé ẹni tó bá ta ará ilé ẹ̀ lọ́pọ̀ kò lè rírà lọ́wọ́n mọ́. Ṣó mọ̀? Tí o bá ta ará ilé ẹ̀ lọ́pọ̀, o ò lè rírà lọ́wọ́n mọ́. O wà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ, àbúrò ẹ àbí ẹbí ẹ kan. Nítorí ìkùnsínú, nítorí pé ìkùnsínú tó wà láàrin ìwọ àti ẹ̀, wọ́n wá ń sọ̀rọ̀ ẹbí ẹ, ẹ̀gbọ́n ẹ, àbúrò ẹ àbí ẹbí ẹ kan ní ibì kan nítorí pé o kórìíra ẹ̀, o ò nífẹ̀ẹ́ ẹ̀. Ó wá bá wọn dá sí pé bóyá ó sọ pé example ló sọ pé lágbájá ṣe báyìí bó ṣe báyìí wá ní kí ni ẹ̀ṣẹ̀ tí ò wúlò. Ṣé ti gbọ́ o? Ẹbí ẹ̀ gangan ló ní kò wúlò yẹn o. Mélòó wá ni àwa? Díẹ̀ mo fi bẹ́ẹ̀ tan ò ṣe é bù dànù. Ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ẹlòmíì. Ní ẹsẹ̀kẹsẹ̀ lójú ẹsẹ̀ ń bẹ̀, o ti ta ará ilé ẹ lọ́pọ̀, o ò lè rírà lọ́wọ́n mọ́. Ní ìgbà tí àwọn tó ń sọ bá sọ pé ẹ wo nǹkan tí ẹbí ẹ sọ nípa ẹ̀, kí wá lẹ fẹ́ káwa sọ? Láti bẹ̀ lọ, o ti ta ará ilé ẹ lọ́pọ̀. Ìfẹ́ ni a fi ń kó ẹbí pọ̀. Ṣé o ní ìfẹ́? Ṣé o lè pín ìfẹ́ láàrin ẹbí? Ṣé o lè pín ìfẹ́ láàrin ìyàwó ẹ àti ìyá ẹ? Ṣé o lè pín ìfẹ́ láàrin ẹ̀gbọ́n àti ìyá ẹ? Ṣé o lè pín ìfẹ́ láàrin ẹ̀gbọ́n àtàbúrò? Ṣé o lè pín ìfẹ́ láàrin ìwọ àti ẹ̀gbọ́n àtàbúrò àti àwọn ọmọ ẹ̀gbọ́n àtàbúrò ẹ? Ṣé o lè pín ìfẹ́? Ṣé o lè pín? Ìfẹ́ ṣàgbà ohun gbogbo. Ìfẹ́ la fi dálé ayé. Ilé ẹni la ti ń jèkúté onídodo. Bẹ́ẹ̀ ni, ijó tó bá máa jó níta, ilé ẹni la ti kọ́kọ́ ń jó. Bẹ́ẹ̀ ni, ní ìgbà tí àwọn ará ilé ò bá ti support nǹkan tó ń ṣe, mélòó wá lára ìta? Mélòó lára ìta? Pàtàkì bàbá àti ìyá nínú ẹbí. Tí ẹ bá rí ọkọ àti ìyàwó míì tí wọ́n bá ń bára wọn gbé, àwọn ọmọ tó bí máa ń jogún ìwàkiwà lára àwọn òbí tó bí wọn. Nítorí náà àwọn ò wá ní rí bí ìwàkiwà. Ẹṣin iwájú ni tẹ̀sìn tẹ̀yìn ń wò sáré. Àwọn ọmọ tí wọ́n bí ní ìsinyìí, ọpọlọ wọn ó sharp gan. Bẹ́ẹ̀ ni, nǹkan tí a bá ń ṣe lójú ọmọ, ó ti ń di àṣà àti ìṣe jẹ́ pé ọmọ máa inherit ẹ̀. Jẹ́ ń lé sí mi, ń lé sí ẹ. O ní ẹ̀gbọ́n, o ní àbúrò, o ní bàbá, o ní ìyá. Nítorí inú tó ń bí ẹ, nítorí pé o nífẹ̀ẹ́ bàbá ẹ, nítorí pé o nífẹ̀ẹ́ ìyá ẹ, nítorí nǹkan tí o ti jogún láti kékeré àbí nítorí pé bọ́n ṣe tó ẹ, wọn méjèèjì wọn ò ní chance láti gbé pọ̀. Mo sọ nínú àwọn ọ̀rọ̀ mi kan nígbà kan pé kò sí bó bá ṣe lè jẹ́ tí òbí bàbá ẹyọ kan tó bá tọ́ ọmọ tí absent ìyá ẹ̀ bá wà ńbẹ̀, kò sí bí ọmọ yẹn ṣe lè dàgbà tó. Ó ṣoríire ni o, ó ṣèdàkejì ni o. Tó bá ti dàgbà, tó bá fẹ́ tó ní ìyàwó ńlé, wípé kò gbé pẹ̀lú ìyá ẹ̀, absent ìyá ẹ̀, ó máa wọ́n marriage ẹ̀. Kò sí bó bá ṣe lè jẹ́ ní ayé, wípé kò bá ìyá ẹ̀ gbé láti kékeré bó ṣe dàgbà, ó máa wọ̀n nú ayé ẹ̀. Tó bá jẹ́ pé ìyá nìkan náà ló dá tọ́ ọmọ,
tí kò sí bàbá níbẹ̀, absent bàbá yẹn náà máa wọ̀n nínú ayé ọmọ yẹn, kò sí bọ́mọ yẹn ṣe lè ṣoríire tó. Bẹ́ẹ̀ ni takọtabo la dálé ayé, a lè dá ṣe, obìnrin ò lè dá ṣe, ọkùnrin ò lè dá ṣe, kò wá sí bóyá lè jẹ́. Wọ́n ní kọ́kùnrin tàtàn mí, kóbìnrin tàtàn mí, ká wá wo ẹni tó máa lẹ́yìn lómi lẹ́sẹ̀ ju àwọn lọ. Láàárín èmi àti ẹ̀, nǹkan lé sí mi lé sí ẹ, ẹni tó bá ní tobìnrin báwo nílé ayé, ó ti kú, wọn ò tí ì sin ni. Ọ̀rẹ́ wa ni wọ́n, ọ̀tá wa ni wọ́n, a dẹ̀ gbọ́dọ̀ bá wọn gbé pọ̀. Báwo la ṣe lè jọ gbé gẹ́gẹ́ bí tọkọtaya? O nídìí láti fẹ́ obìnrin tó fẹ́ fẹ́ sílé pẹ̀lú ṣùgbọ́n ẹ̀ ni. Ìwọ náà tó jẹ́ ọkọ, o ní láti fẹ́ aya ẹ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀. Ìwọ aya náà o ní láti fẹ́ ọkọ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀. Ló fi jẹ́ pé afọ́jú obìnrin ló lè fẹ́ adití ọkùnrin. Afọ́jú obìnrin ló lè fẹ́ adití ọkùnrin. Bẹ́ẹ̀ ni, ṣẹ rí ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Kóòtù Òjíire, tí a bá sọ pé mo fẹ́ ṣe ìgbéyàwó, mo fẹ́ lọlé ọkọ, ó ti di ẹni tó pé ìwọ náà fẹ́ ní ẹbí, o fẹ́ kó àkójọpọ̀ pé kan tó ń jẹ́ ló fẹ́ dá wà. Ṣé o ti ní ọgbọ́n àti òye láti tukọ̀ ẹbí? Ṣé o ti ní ọgbọ́n àti òye láti bá obìnrin gbé? Ṣé o ti ní ọgbọ́n àti òye láti tọ́ ọmọ? Ṣé o rò bóyá kó fún ọmọ ní owó, kó raṣọ sọ́mọ lọ́pẹ̀ ní ẹ̀kọ́? Bí ọmọ bá ṣe ní ẹ̀kọ́ ilé-ìwé, ó need láti ní ẹ̀kọ́ ibi tó ń gbé. Bẹ́ẹ̀ ni, ọmọ tí wọn ò kọ́ láti ilé ìta ló ti máa kọ́ wá. Ọlọ́gbọ́n o, olóye o. Mo ṣì wà lórí kí ni pàtàkì bàbá àti ìyá nínú ẹbí. Ìpele 5 la ṣì ń lọ o. A ṣì máa sọ̀rọ̀ kí là ń pè ní alákòóso nínú ẹbí. Ní ìgbà mìíràn nínú ẹbí, obìnrin máa ń jẹ́ alákòóso tí ọkọ ò ní lẹ́nu ọ̀rọ̀. Ní ìgbà míì kẹ̀dẹ̀rẹ̀, ọkọ ló máa ń jẹ́ alákòóso, but ní ayé ìwáṣẹ̀ ní ilẹ̀ Yorùbá, ọkọ ló máa ń jẹ́ alákòóso. Tí ó bá ti ń di pé o ò ní ọ̀rọ̀, o ò ní finance lórí àwọn ọmọ ẹ, Yorùbá sọ pé bí obìnrin ò bá yàlè, bóbìnrin bá ń yàlè, ó ti yé, bí ò bá para ẹ̀, ó máa pọkọ. Bẹ́ẹ̀ ni, bí obìnrin ò bá tún wá yàlè, bó bá yan ọ̀rẹ́ àfojúdi, bí ẹni tó yàlè ló máa rí o. Ọlọ́gbọ́n o, olóye o, ní ayé ìwáṣẹ̀, àwọn baba ńlá tó bí baba wa, kò sí nǹkan tó ń jẹ́ 50-50. Ní ìgbà tí àwọn aláwọ̀ funfun tí à ń pè ní àwọn òyìnbó tí wọ́n dé, ló jẹ́ ká mọ̀ pé nǹkan tí ọkùnrin lè ṣe, obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Irọ́ ni o, irọ́ ni. Ẹ má jẹ́ ká gbé sí orí ara wọn rárá. Kò sí bó bá ṣe lè wù kó kéré tó. Ṣé ẹ̀ ń gbọ́? Alágbàro ò kí ń gbin gẹ̀dẹ̀. Alágbàro tẹ́ ẹ̀ ń wò yẹn kò kí ń gbin ẹ̀gẹ́, kò kí ń gbin ọ̀gẹ̀dẹ̀. Nígbà tí wọ́n gbà ẹ́ lálágbàro, tó wá tún wo chance tó wọ̀ pé o fẹ́ gbin ọ̀gẹ̀dẹ̀, o fẹ́ gbin ẹ̀gẹ́ sórí oko tán ni kó bá wọn rò. Ìgbà wo ló fẹ́ kéré oko? Ẹ rí ní ilẹ̀ Yorùbá, a ní àdàpè ọ̀rọ̀, a ní àkójọpọ̀ ọ̀rọ̀, a ní ọ̀nà oríṣiríṣi tí a máa fi ń bá ara wa sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, ọlọ́gbọ́n o, olóye o, kí là ń pè ní ìṣọ̀kan, ààbò àti ìṣọ̀kan nínú ẹbí, security and unity. Nígbàrà tí o bá ti rò lọ́kàn ẹ pé o ti tó ẹni tó ń gbé obìnrin sílé, o ti tó ẹni tó ń lọlé ọkọ, o wá wẹ̀yìn, o wo ẹbí ẹ, o wo ẹ̀yìn, o wo ẹ̀gbọ́n ẹ, o wo ẹ̀yìn, o wo àbúrò ẹ. Lọ́kùnrin ni o, lóbìnrin ni o, wà á kọ́ wò pé irú èèyàn wo, irú ẹni wo mo fẹ́ gbé sílé gẹ́gẹ́ bí obìnrin. Ìwọ náà, irú ilé wo mò ń lọ gẹ́gẹ́ bí ọkọ? Ṣé ẹni tí mo fẹ́ fẹ́ yìí, ṣé ẹni tó máa kọ ẹ̀yin àti ẹbí mi síra wa ni, àbí ẹni tó máa jẹ́ kí àjọṣepọ̀ èmi àti ẹbí mi tẹ̀síwájú, kó ní àjọṣepọ̀ tó nípọn? Yorùbá ní olè ò ní jàgbà kó má ṣe é lójú fìrí. Obìnrin tó fẹ́ sílé tó ń ba nǹkan ní ẹ jẹ́, tó kó bá ìrìn àjò ayé ẹ, o ò déédéé gbé obìnrin yẹn sílé o. O ti rí fìrìfìrì, bọ̀ nítorí àìlákíyèsí, àìkọbiara sí nǹkan. Mo sọ fún yín pé tibitire la dálé ayé. Ní ibi tí aburú bá wà, ire wà ńbẹ̀. Níbi tí múnimúni wà ní túnitúni wà. Ọ̀rọ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni, ṣé ìwọ fúnra ẹ tí o bá ṣe nǹkan, tí o bá kábàámọ̀ lórí nǹkan tí o ṣe yẹn, nǹkan tí o ṣe yẹn o ti kọ́kọ́ rò ó nínú ọkàn ẹ kó tó gbé sí ìròrí ẹ. Tó bá wá ṣe nǹkan yẹn tó bá bọ́ ẹ́ lọ́wọ́, ìwọ ló wá fúnra ẹ. Tó bá dẹ̀ ṣe nǹkan yẹn tó já sáyọ̀, ìwọ náà ló wá fúnra ẹ.
ṣùgbọ́n kí kinní yẹn tó wọ̀ ẹ́ lẹ́wù kó tó ṣe é, o ti rí fìrí, o ti rí àkíyèsí bọ̀ nítorí àìkọbiara. Nínú bíbí mo ò fiṣẹ́ mi rán ẹ, ẹ̀dọ̀ funfun mo ò bẹ́ ẹ́ lọ́wẹ̀. Ló fi jẹ́ pé ní ilẹ̀ Yorùbá, ronú kó tó hùwà, má hùwà tán kó tó ronú, nítorí kó má bàa máa ṣìsọ, má bàa máa ṣìṣe. Ẹyin lohùn tó bá jábọ́ kò ṣeé kó. Yára gbọ́rọ̀, lọ́ra láti fi èsì. Sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó bá mọ̀ ọ́n gbọ́. Nínú ẹbí, lẹ́nu lé sí mi lé sí ẹ, o ní ẹ̀gbọ́n àbí o ní àbúrò, o ní bàbá àbí o ní ìyá. Gbogbo ẹ̀yin tí ẹ ní bàbá tí ẹ ní ìyá ní orí ilẹ̀, mo ṣàdúrà fún yín pé àti àwọn òbí yín méjèèjì wọn ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Gbogbo wọn máa jèrè àwọn wọn, ẹ̀yin náà máa jèrè wọn. Àwọn ẹ̀yin tó dẹ̀ wá wà, bóyá ìyá ló ti lọ ni o àbí bàbá tí wọn ò sí láyé mọ́, Ọlọ́run á rọ̀ yín lọ́kàn, Ọlọ́run á fi àṣekúnsìmí fún wọn, Ọlọ́run ò wá ní dẹ́rùbà wọn, Ọlọ́run ò ní dẹ́rùbà yín lẹ́yìn ikú wọn. Ṣé rí àwọn kan wà ní ilé ayé yìí tó jẹ́ pé a kọbi ara sí, a nákèsí nítorí ọ̀làjú, nítorí ẹ̀sìn ni ò jẹ́ ká kọbi ara sí. Ìkọ̀kan wà tí wọ́n pè ní àdéhùn. Tí inú ẹ bá dùn ládùn jù, má bá ọmọ ẹ ṣàdéhùn tí ò lè múṣẹ. Má bá aya ẹ ṣàdéhùn tí ò lè múṣẹ. Má bá bàbá ẹ ṣàdéhùn tí ò lè múṣẹ. Má bá ìyá ẹ ṣàdéhùn tí ò lè múṣẹ. Ikú ò dọ́jọ́, àrùn ò dóṣù. Kò sẹ́ni tó máa kúrò rere ní gbogbo wa o. A máa dàgbà, a máa darúgbó, a máa dògbó. Tó bá wá jẹ́ pé ọkọ ló kọ́kọ́ lọ, aya ló kọ́kọ́ lọ, ẹ̀gbọ́n ló kọ́kọ́ lọ, àbúrò ló kọ́kọ́ lọ, nǹkan tó fi sílẹ̀ sí ayé ṣó mójútó. Nítorí ẹ̀sìn, nítorí ọ̀làjú, nítorí pé o ò ní ìfẹ́. Yorùbá ní ta bá ń jà kì í ṣe bí ká kú o. Ìwọ àti ẹbí ẹ, ìwọ àtẹ̀gbọ́n ẹ, ìwọ àtará ilé ẹ, ìwọ àti olùbágbé ẹ, ẹ dẹ̀ jà títí tó fi jẹ́ pé Ọlọ́run tó filẹ̀ ṣaṣọ bora. O dẹ̀ tún kọ̀ntínú ìjà yẹn lórí àwọn ọmọ tó bí. O dẹ̀ tún o transfer aggressive yẹn sórí àwọn ọmọ ẹ. Àwọn ọmọ ẹ náà wá ń bá àwọn ọmọ ẹ jà. Wọ́n ní pé àjòjì ò lè mọ sàárè onílé, bógiri ò bá lanu, aláǹgbá ò lè wọbẹ̀. Tí o ò bá ti fi ìfẹ́ sowọ́pọ̀, tí o ò bá ti fi ìfẹ́ so ẹbí ẹ méjèèjì pọ̀, níjọ́ tó bá lọ wà kábàámọ̀. K'Ọlọ́run má ṣe wá ní adọ́rùnmọ̀ọ́tọ́. Ṣé rí pàtàkì ẹbí ní ilẹ̀ Yorùbá ó pẹ̀ka gan, ó gùn, ó ju nǹkan tí à ń rò lọ. Ṣé rí nínú àṣà, nínú ìṣe ni pàtàkì ẹbí wà ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run bá ń gbọ́. Nínú àṣà àti ìṣe wa ni pàtàkì ẹbí wà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Torí ìwọ tí o bá fẹ́, àti ìyá àti bàbá, o ní ipa láti kó nínú nǹkan tó ń pè ní ẹbí. Bàbá tó bí bàbá ọkọ, ìyá tó bí ìyá ọkọ, bàbá tó bí ìyàwó àti ìyá tó bí ìyàwó, ẹ̀yin méjèèjì ẹ ní ipa láti kó nínú nǹkan tó ń pè ní ẹbí. Ní ìgbà tí ìwọ tí o bímọ, o ò nífẹ̀ẹ́ o ò nífẹ̀ẹ́ ìyá àwọn ẹni tó bímọ fún ẹ. Ọmọ ẹ wá ṣe bẹ́ẹ̀, ó dàgbà. Nígbà tí ó dàgbà, òun náà ní ọkọ. Ọkọ tí ọmọ ẹ fẹ́, ó ti kọ́kọ́ rí picture yẹn látọ̀ọ́kọ́ pé bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ àti ìyá ẹ̀ gan ò nífẹ̀ẹ́ ra wọn. Number one, ó ti lè pass ọmọ ẹ lẹ̀. Ìwọ òbí, ó ti lè pass ọmọ ẹ lẹ̀ fún ẹni tó fẹ́. Tí ẹnu bá jẹ dòdò, tí ò bá ti lè sọ dòdò, àgbàlagbà tí ò kẹhùn sọ̀rọ̀, ó máa kẹtàn sáré. Tọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísinmi. Tí ò bá ti tọ́ ọmọ rẹ, àgbàlagbà tí ò kẹhùn sọ̀rọ̀, ó máa kẹtàn sáré. Ẹ má máa pe nǹkan tí wọ́n ń pè ní marriage, tí wọ́n ń pè ní ìgbéyàwó, kò kí ń ṣe fun. Ìwọ náà fẹ́ pilẹ̀ nǹkan tó ń pè ní ẹbí. Ọkọ àti ìyàwó ẹ dàbí root ni, ẹ dàbí gbòǹgbò. Ẹ̀mọ̀ tó ń pè ní gbòǹgbò root, jẹ́ pé ó máa pẹ̀ka, ó máa bímọ ọkùnrin, ó máa bí obìnrin, ọmọ ẹ máa bímọ, àwọn ọmọ ẹ máa. Nígbà tí o ò ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ láàárín obìnrin tó gbé sílé tó pè ní ìyàwó ẹ, báwo lo ṣe fẹ́ transfer ìfẹ́ yẹn sí àwọn ọmọ tó bá bí? Láàárín èmi àti ẹ, jẹ́ ń lé sí mi lé sí ẹ. O mọ̀ pé ìyàwó ẹ níwà aburú, o mọ̀ pé ìyàwó ẹ ò dáa, ìwọ náà mọ̀ pé ọkọ ẹ níwà aburú, tó wá wò pé nítorí ẹ̀sìn o máa gbàdúrà, nítorí pé o fẹ́ pé kí lára yé máa sọ, o fẹ́ pé kó máa bẹ́ ẹ kà, o fẹ́ pé kó máa sọ̀rọ̀ sí ẹ, o ti ń dàgbà, o ò náya, o ti ń dàgbà, o ò tí ì lọ́kọ. Má ti torí ẹ̀ kó sáré wọ nǹkan tó ń pè ní ìgbéyàwó. Torí tí o bá ti sáré wọ inú ìgbéyàwó, o ti ń fọ́ọ̀mù nǹkan tó ń pè ní ẹbí nìyẹn. Ṣé o lè dá handle ẹbí ẹ? Nǹkan tí o ò ní o lè fúnyàn. Ìwọ tí o ò ní ọgbọ́n, tí o ò ní òye,
tí ò ní àgbékalẹ̀, tí ò mọ bó ṣe ń to ọ̀rọ̀, ó wá ní o fẹ́ dá nǹkan tó ń pè ní ẹbí lẹ̀, o fẹ́ ní ìyàwó lọ́ọ̀dẹ̀, o fẹ́ máa tọ́ àwọn ọmọ, o fẹ́ bá àwọn ọmọ ẹ sọ̀rọ̀, o fẹ́ fún ọmọ ẹ ní ẹ̀kọ́ tó yè kooro. Báwo ló ṣe possible? Nǹkan tí ò bá ti ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Mo ṣì wà pẹ̀lú yín o, ọlọ́gbọ́n o, olóye o. Ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn òbí lórí ọmọ. Ìrànlọ́wọ́ àti ìtìlẹ́yìn òbí lórí ọmọ. Yorùbá ní nǹkan tí ọmọ máa jẹ́ àtọ̀run ló ti gbé wá. Kò kí ń ṣe nǹkan tí ọmọ máa jẹ́ sí ẹnu tó bá jẹ́ sẹ́nu. Ní àkókò tí a bá ti bí ọmọ, tí ọmọ wa bá ti ń dàgbà, tó ti dá ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì, tó ti ń dá rìn, tó ti ń di nǹkan mú, tó ti ń rìn tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ẹ̀ tí a kọ́ ọmọ rìn fún. Láti ibẹ̀ lẹ ti máa ṣe àkíyèsí ọmọ tí ẹ bí pé kí lọmọ yìí fẹ́ dà, kí lọmọ yìí ṣe. Ẹlòmíì wà ní nǹkan tí ọmọ ẹ̀ dà léni àìlákíyèsí ni. Ibo lọmọ mi fẹ́ yà sí? Dókítà ni dáàdì mi, dókítà ni mọ́mì mi, lọ́ọ̀yà ni dáàdì mi, lọ́ọ̀yà ni mọ́mì mi, ẹnjíníà làwọn òbí mi. Ibo ni wọ́n ti fẹ́ mú tiẹ̀? Kí ni mo fẹ́ ṣe? Mi ò lè gbà fún ẹ láéláé. O máa kàwé ni, o máa lọ yunifásítì ni, o ò lè ṣe báyìí. Kí ló dé? Má dojú tì mí. Mi ò ní pé nǹkan tó ń sọ pé kọ́mọ ẹ ṣe yẹn ò dáa o. Nǹkan tí ọmọ máa jẹ́ ó ti wá láti ọ̀run. Kí ló dé tí ẹ ràn lọ́wọ́ kò gbárùkù tì í? Kó protect ẹ̀, kó fún mutual support, kó fún spiritual support, emotional support. Àní ẹlòmíì ò tí ì ní ọgbọ́n àti òye láti to ẹbí. Á dẹ̀ máa ṣó ẹ̀ sí ẹ̀gbọ́n pé òun ní láìka àbúrò ju ẹ̀gbọ́n lọ. Á dẹ̀ tún máa ṣó ẹ̀ sí àbúrò pé òun láìka ẹ̀gbọ́n. Àní níbi ìgbà míì ìyá àti bàbá wọn ò mọ bó ṣe ń tọ́jú ọmọ. Ẹnìkan máa mú kan, ẹnìkan máa mú kan, máa tira wọn síra wọn. Tó bá jẹ́ pé ìwọ ló kọ́kọ́ lọ àbí ìyàwó ẹ̀ ló kọ́kọ́ lọ, ṣé mọ̀ pé ẹ ti gbin nǹkan tó ń pè ní ọ̀tẹ̀ àti ìlara sí àárín àwọn ọmọ lójú ayé yín. Correction bẹ́ẹ̀ yẹn, Olódùmarè ọba nìkan ló lè bá yín correct mistake tẹ́ ṣe yẹn. Ikú òdọ́jọ́ o, àrùn òdóṣù, ìwọ tí o bá ti ẹsẹ̀ bọ omi ká pariwo òtútù. Ó ti yé, nǹkan tí o bá ti ní o ò lè fúnyàn o. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Mò ń bọ̀, mi ò tí ì dé. Ẹni tó bá ní ká má dé là ní dé bá, àtẹ̀lé ẹsẹ̀ abẹ náà. Ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́lẹ̀ share fún gbogbo àwọn tó ní ọgbọ́n, tó ní òye gẹ́gẹ́ bí ìwọ tí ò ń gbọ́ mi yìí. Torí kò kì í ṣèwọ nìkan o. Share, like, kò ná ẹnì kankan. Ó ti yé, mò ń bọ̀, mi ò tí ì dé.